Africa Content TV. Mo sáré lọ kí Alhaji wa Pasuma wàláhì ẹkún sì ń gbọ̀n mí nígbà tí àbáwá lílá fi ń sọ ọ̀rọ̀ ṣé ń sọ̀rọ̀ kan fún yín mo ti pàdé yóò tó ẹ̀ márùn-ún mi kí ilẹ̀ kan lẹ̀. I've met you almost 5 times. I never for once greeted you. Mo kàn máa ń kí n papọ̀ máwọn èèyàn mo ń sọ yín láti bí ọdún márùn-ún. Ibi tí màá sọ̀kalẹ̀ sí ó ń bọ̀ o. Èmi ni wọ́n kọ́ pé ní òní lọ́dọ̀ sí Jami pé kí n kọ́kọ́ dáhùn béèrè fẹ́ẹ́fẹ́ béèrè. Wọ́n wá kú òun bẹ́ẹ̀ ó lérí sí ni. Àwọn tó wá jẹ́ fans mi tó ń fọ́lò mi wọ́n sọ fún mi pé yàrá bàbá ẹ̀ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ rí mi? Àṣà mi ni wípé mo máa ń wo trend pé sábẹ́ ṣe wà sí fún yín ni àbá nìkẹ́ lóyin dúró. Tá a bá lóyin dúró sáà sórí fún yín ni àbá ṣàbúrú. Lọ́dọ̀ àwọn onímọ̀ máa ń pè kíni kan ní al-lugha wal-mujtama. Ṣe rí èdè àtàwùjọ. Sí ẹ bá bẹ́ẹ̀ ṣe wá sí Mùsùn àbí kó o lè dé Mùsùn kán lè gbọ́. Mùsùn lédè tiẹ̀ lọ́tọ̀. Tó o bá ti wà too godly totally godly ò ní rẹ́ni kankan fà. Àbí kó o làwọn síláǹdì kankan díẹ̀ yóò sún làákàyè ọmọ Mùsùn yóò sún wá tòsí. Yóò wá lè gbọ́ wá sí ẹ̀. Lugha wal-mujtama ò ní alùsùn náà pọ̀ yìí. Ibi tí mo wá ń bọ̀ mẹ́ mo wá wò pé fatiwa yìí sọjú òní Alhaji Pasuma mo ń kí wọn nígbà tí mo wọlé àwọn ń sọ sí mi létí bí ẹ má ṣe báyìí fáwà torí pé mo tẹ̀ fún wọn ẹ má ṣe báyìí fáwà mo wá ní ẹjẹ ń tààbù ní àlùbáríkà tọ́lọ̀ ń ṣe fún yín ṣe rí àfáàní kankan ní òní ọlọ́run o kò síbi tọ́lọ̀ wò ti lè fàlùbáríkà náà yìí misconception ni kéèyàn ti wò pé ẹ gbọ́ bọ́lọ̀ ṣe ṣe ó ní in awliya'uhu illa al-muttaqun. Àwọn tí wọ́n jẹ́ wòlíì ọlọ́lẹ̀ tó bá ń fi ààrẹ sáfà nìkan ní fi ààrẹ sáà máa ń ti lọ lónìí. Ọ̀pọ̀ ní tẹ́lómi ṣe tí ò lè sun lọ́dọ̀ ọlọ́run. Ẹ jẹ́ ń fún yín ní analysis kan ní lásùtẹ̀ tẹ́lẹ̀ èèyàn lè wà ń 400 level kó má mọ̀ kó o ti carry over àwọn ẹsẹ̀ kan. Kó tó di pé gbogbo result wà automated. Ẹlòmí ò di 400 level tán yóò wá wọn pé result yẹn dà ó wà ní ó kárí eléyìí yóò wá jẹ́ 4 course yóò wá padà bẹ́ẹ̀ náà la rí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí ó ní rògbòn ó lè má ní result lọ́dọ̀ Ọlọ́run. hal nunabbi'ukum bil akhsarina a'mala Ọlọ́run ti fún jíwèé fún yín àwọn tí wọ́n sì fún iṣẹ́
alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn tó sọ yìí pé láyé iṣẹ́ wọn ti sọnù wa hum yahsabuna annahum yuhsinuna sun'a tẹ́bá bí wọ́n léèrè wọ́n láwọn làwọn ṣiṣẹ́ dáadáa jù ìyẹn ò kan lọ́wọ́ o lè kọ́ láti nídọ̀la kí lẹ́kṣọ́rà mẹ́rin láìkì tó kọ́ kó jẹ́ pé n tó kọ́ tíntínní kó sì fún máàkì ọlọ́run lónìí yẹn. aláyọ̀ Pasuma wọ́n ti ń ṣiṣẹ́ ayé wọn bọ̀ wá jẹ́jẹ́ wọ́n à ń ṣe pé wọ́n ń kọrin ẹ̀sìn o ẹni ó kọrin ẹ̀sìn tẹ́lẹ̀ gan ẹ fún 0 ẹ gbọ́rọ̀ yàrá ẹ fi ń kọrin ẹ̀sìn ẹni àwọn fi ń kọrin ẹ̀sìn yẹn iná ni wọ́n wọ̀ rẹ ẹ tún wá ní máa dájọ́ aláyọ̀ Pasuma ṣe rí i pé à ń láti change perception àwọn èèyàn he have been on this for a long period of time kẹ́nìkan wá lóhùn ògbórí yín rí ìrọ̀ nípa ọ̀rẹ́ mi kan abil a máa ń kó pẹ̀lú tẹ́wọ́n ti kọ́ máa dúró onílù kan tẹ̀lé sí yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ yóò wá sí wàrà máa rọ ẹsẹ̀ o a sì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbà egun sẹ́ẹ̀rí lónìí nísìnyí orin tó gbọ́ yẹn kò ní kó ya wò yìí ẹ̀yin náà lẹ́nu kọ́ tọ́ba kírun tán máa kíkè ìbẹ̀rẹ̀ àṣetálẹ̀ ẹni tí ò yí àwọn ọmọ ìyá wa ni wípé mídíà ní dictate tọ́mọ yóò ṣe láyé àpẹ̀kọ mídíà là ń tẹ̀lé ṣe wá àwọn tí wọ́n ń play function àwọn mídíà jù àwọn olórin wá àṣìta yóò gbọ́ lẹ́nu mi tó bá jáde lẹ́nu Aláàjì Paso yóò rìn jù báwọn lọ èmi ni mo máa yẹ èèyàn tó ti pèmí láàárọ̀ ìdí wọn lè fẹ́ ṣe wá sí Pasuma ń bọ̀ wọn kà á ẹbí wo sí mi gan fúnra mi ò wá pàtàkì mi ìtọ́lọ̀ sẹ́rí bẹ́ẹ̀ bá ti gbà fún tọ́lọ̀ bá ṣe ẹni tí ò bá ti gbà yóò dààmú tí ó fi lọ́ bọ́lọ́ ṣé bọ́lọ̀ ń bá yọ orú ẹni yìí tó bá yọ nínú fámìlì yìí sẹ́ẹ̀dẹ̀ kó kú ni kó wá má ṣiṣẹ́ rẹ̀ mọ́ ẹbí jẹ́ fún ilé àpèjúwe kan ẹnjọ́ tí àmì Sheikh Jamiu Anelon sì sí èmi mo sẹ́mi sì kéní èmi mo sì kejì nígbà tí Paso wá dé níjọ́ tí Paso bá gorí kíní ní Paso bá ti ṣe báyìí lárúgbó yìí bá pọ̀ mo èdè kó mẹ́wọ̀ bọ̀ àkíyèsí tí mo kíyèsí ni pé ẹ wo eléyìí èso oògùn mo fẹ́ ṣe ọlọ́ọ̀ni kí ló ń pè lábàárkà Ànábì wa Ìsá innani Abdullahi آتاني الكتاب وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا. ọ̀rọ̀ yìí mo fẹ́ fi wí ọ̀rọ̀ Ànábì Ìsá kò bọ́ mi yẹ ẹlòmíì wà tó yẹ pé bàbá rẹ̀ ò ní ríǹgì bẹ́ẹ̀ ní ògbésí ayé rẹ̀ kó tó débi kí n lọ ìyá nìkan là á fún irú ẹ̀ ní Ànábì wa Ìsá ẹ wá máa wò ó ní innani Abdullah ẹrú Ọlọ́run ní yóò آتاني الكتاب Ọlọ́run fún yín ní kankan tó yàtọ̀ sí tẹlómi ẹ̀bùn ń lẹ jòkó táyé pé tì yín tọ́lọ̀ ń bá ní kí ẹ máa ṣiṣẹ́ tẹ́ ẹ̀ rírì ẹ̀ kílẹ̀ sí ẹ tún wá máa bá ṣe manage crisis níbi tí mo sọ yín Paso máa bí wọ́n ti ń yẹ sàkáwà ẹ máa bí wọ́n ti ń yẹ sàká àṣìṣe ṣe wá rò pé with the meeting we have met today ṣe rò pé mi lè gbàgbé ẹ tún wá kó mẹ́ ẹ tún wá kí wa kì í wá ṣe báwọn yẹn gẹ́gẹ́ lẹ wá kí o ẹ tún kí mi dáadáa ẹ fojú rí náà ṣé ẹ mọ̀ wípé ńgbà mí ẹlòmíì ó máa bá ẹni Ọlọ́run jà àbí kó máa bínú sẹ́ni Ọlọ́run tí ó sì ní màá fẹ́ ni Ọlọ́run ibẹ̀ lẹ́nu mi ti ń kọsẹ̀ inú àdìsí kò sí ó sì ní man adali waliyan faqad adantuhu bil harb ẹni ó bá ṣe mistake bá ọ̀rẹ́ mi Ọlọ́run jà ó ti finish aláyọ̀ wa Paso atani al-kitab Ọlọ́run fún yín nìkan. وجعلني نبيا. tó bẹ̀ kẹ́ ẹ̀ láti rí ìdíjà kára ẹ̀yin náà ti mọ̀ wípé gbogbo ẹ̀ wà congested gbọ́ dáadáa oògùn ikọ́ ní àtúntà àwọn èèyàn ní ìtẹ́ tí wọ́n máa ń sọ tó máa ń lágbára ni wípé ẹ tètè máa ju gbogbo ẹlẹ̀ fọlọ́run Ọlọ́run ní o ẹ tún wá tẹ̀ ẹ tún wá ba ẹ tún wá tẹ̀ ẹ tún wá ó tún wá ná gbogbo àwọn tí ń bẹ lára yín ó tún ná wọn lára bàbá yìí ló dé yìí ó wà lọ́wọ́ ìnáwó èèyàn bá ń bi léèrè pé kó fún yàn 75,000 tó sì complete ẹlẹ́ẹ̀kẹsẹ̀
téèyàn bá ti lè fún yẹn 75,000 ó ní several millions nìyẹn ẹni wá ní millions tí wọ́n ń dọ̀bálẹ̀ ṣé ẹ̀mọ̀ pé yìí ni wọ́n ń pọ̀ sí i ọlọ́run da àlùbáríkà yẹn bò ó bí wà pé kò sí èèyàn mọ́ ìjọba fújì àlùbáríkà fújì rí pé tẹ́ bá ṣe ee la yóò máa ṣe tẹ́ bá ṣe ha la yóò máa ṣe èyí tó kù tá a bẹ gbogbo àwọn eléyìí ni wípé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ̀sìn wa ó tán ní lágbára ní wọn lórí tọrọ ọba tó lágbára ló gbé fún wọn ẹnì kan ò sí ilé ìgbà tó rẹ̀ sí mẹ́jọ tí ọlọ́run pé kádàrá yẹn ìta àmàsọ ni kí ẹ dákun gbogbo mi náà bá tún dé bẹ́ẹ̀ ṣe ń ṣe tí àwọn àfáà tẹ́ẹ̀ fi lọ ń sẹ̀mí for over 30 years tẹ́ẹ̀ fi jù kan tẹ́lẹ̀ àwọn abẹ́sí ti rí lábílì ọlọ́run ọmọdé rẹ̀ ti bọ̀ mo tún rí ilé ẹ̀kú jọ ń ṣàwàdà mẹ́yẹn ẹ ti dá kọjá àwàdà àmọ́ ẹgbàgbé àlẹ́ ẹ̀sán náà òun ni òjẹ́ kọ́lọ́hún ó má kó sọ orin tí ń bẹ lọ́wọ́ yín nù. bàbá alhaji ọ̀sán ní white ọlọ́jẹ́ kẹ́mi wọ́n mú bí wọ́n ti rí nìyẹn kọ́kọ́ àti gbangba. sọ̀wọ́ àwòsàn níbi sọ́lá alhaji wa pàṣẹ. ẹ lè máa ṣe sàárà lóòótọ́ ẹ lè máa gbìyànjú lóòótọ́ ànábì yẹn ṣàfihàn ọkùnrin ẹ̀fẹ̀rọ̀ kò tí yín náà tẹ́ ẹ bá ń kírun ẹ̀wọ̀ yẹn tó tẹ̀lé lọ mọ́ṣáláṣí tí èèyàn 100 bá tẹ̀lé yín débẹ̀ ha oore màní sẹ́ẹ̀rí tọ́lọ̀ ń ṣe fún yín ti tóbi jù tẹ́ bá jókòó tẹ́ bá jókòó tẹ́ bá wò dáadáa ìtọ́lọ̀ ń bu fún yín pọ̀ ó pọ̀ débi wípé mo sì ń ìmájì rẹ̀ wípé àmọ́ gbogbo àwọn tó wà lọ́wọ́ yín ẹ̀ máa kún ọ lọ mọ́ṣáláṣí ẹ̀rẹ́ ti ìyá àná òun ni wọ́n ń sọ yìí màmá mi alájà kúrọ́ màmá mi kàdíjà tó kúrọ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ń sunkún tó bá yẹ pé ìrun yẹn nìkan náà lẹ́kùn máa fi rántí wọn ẹ̀fì yẹn náà kù wọ́n zakat ẹ̀ tí wọ́n yan sàká ó wá kù ká tẹ́yìn lára àwọn àfáà yìí ẹ̀wọ̀n mọ́ṣáláṣí aláyí bàtú bẹ́ẹ̀ ti tíra ìkọjú tì ẹ̀yin ni kẹ́ ẹ gba donation yẹn fúnra yín àìjẹ́bẹ̀ yóò padà máa bọ́ sí embarrassment ọdọọdún yóò sì máa sọ yìí náà. This is not a very true talk. We have to be sincere with ourselves. It is a very simple thing. When you stand up, ọ̀gbẹ́ni wa mi ò fẹ́ lè 2 million ló mú wa. ọ̀gbẹ́ni wa mi ò fẹ́ lè 500. ẹ̀yin ní ẹgbàá fúnra yín ẹ̀pẹ̀ engineer ẹ̀jẹ̀ kọ́lọ̀ ọ̀pá ní mọ́ṣáláṣí. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. أطل الله أمرك مستفيدا تعيش على